ṣé lóòótọ́ ni Iran ń ran àwọn afẹ̀míṣòfò lọ́wọ́ ní Nàìjíríà ni? Nígbà tí ọ̀rọ̀ náà jáde, gbogbo èèyàn ló yà lẹ́nu pátá pé orílẹ̀-èdè Iran ń ran àwọn afẹ̀míṣòfò ní Nàìjíríà lọ́wọ́, pé wọ́n mọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ sí wa. Ṣé ọlọ́rọ̀ abetí dídi? Kò sọ́mọ Nàìjíríà tó rò pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wà níbì kan tẹ́lẹ̀, àfi nígbà tí kinní náà jáde síta. Aṣojú ilẹ̀ Israel ní Nàìjíríà, Michael Freeman, ló ní gbogbo ohun tí à ń rí ní Nàìjíríà tí à ń pariwo lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yẹn, àwọn Iran ló wà nídìí ẹ̀ o. Ọkùnrin tó ń sọ̀rọ̀ náà lórúkọ orílẹ̀-èdè tiẹ̀, ìyẹn Israel, ní káàkiri ayé ni àwọn Iran ti máa ń ṣe àtìlẹ́yìn fún àwọn afẹ̀míṣòfò, ṣùgbọ́n ti Nàìjíríà yìí le díẹ̀, nítorí wọ́n rí Nàìjíríà bí ibì kan tó yẹ kó jẹ́ aṣojú fún Iran ni. Ìyẹn ni wọ́n sì ṣe ń náwó tí wọ́n ń nára. Ẹgbẹ́ tí wọ́n sì ń lò ní Nàìjíríà tí wọ́n fi ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe yìí ni ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Shia, àmọ́ tí àwọn èèyàn mọ orúkọ wọn sí Islamic Movement of Nigeria, IMN. Freeman ní tí Nàìjíríà bá tú ìdí wàhálà wọn wò, tí wọ́n bá fẹ́ mọ ohun tó ń dá ogun afẹ̀míṣòfò sílẹ̀ ní ilẹ̀ wọn lóòótọ́, kí wọ́n má rìn jìnnà Iran ní kí wọ́n dojúkọ. Kì í ṣe Nàìjíríà nìkan ni wọ́n ti pòṣé sí ọ̀rọ̀ yìí o, gbogbo ayé ni. Wọ́n ní àwáwí asán ni Israel ń sọ. Wọ́n ní Iran báwo ni wọn yóò ṣe fi eégún wí ẹlẹ́hàá, ṣé ará ọ̀run ò yàtọ̀ sí ará ayé ni? Wọ́n ní nítorí pé àṣírí àwọn Israeli kò bò mọ́, pé gbogbo ayé ti bẹ̀rẹ̀ sí rí i pé wọ́n fẹ́ràn aburú ju òótọ́, pé ìwà ìkà tí wọ́n hù láàrin àwọn orílẹ̀-èdè tí wọ́n wà ló ń mú wọn sọ bẹ́ẹ̀, pàápàá èyí tí wọ́n hù sí Iran lọ́wọ́lọ́wọ́, níbi tí àwọn àti Amẹ́ríkà ti jọ gbógun ti orílẹ̀-èdè náà tí wọ́n sì pa olórí wọn, Ali Khamenei. Ohun tí wọ́n ṣe ń wá kinní kan láti sọ kí gbogbo ayé lè rò wọ́n sí èèyàn gidi rèé. Bẹ́ẹ̀ ni aburú ni wọ́n ń ṣe. Wọ́n ní bó bá tilẹ̀ wá jẹ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ tí wọ́n fẹ́ purọ́, kò yẹ kí wọ́n mú ti Nàìjíríà mọ́, nítorí kò sóhun tó kan afẹ̀míṣòfò Nàìjíríà àti àwọn èèyàn Iran. Bí iyọ̀ ò dùn bẹ̀ kí wọ́n má fi kanra méwé, torí wọ́n kàn ń fi àtàmọ́ mọ́ àtàmọ̀ lásán ni. Àwọn ẹgbẹ́ mùsùlùmí oríṣiríṣi ló tilẹ̀ jáde tán tí wọ́n ní ìsọkúsọkún ẹnu Israel pé ẹni tó bá gba aṣojú wọn yìí, ìyẹn Michael Freeman, gbọ́, tòun kàn ń jẹ́ kí ẹnìkan fi ẹ̀kọ́ tanná fóun lásán ni, ẹ̀tàn gidi sì ni. Ohun tó jẹ́ kí iléeṣẹ́ tó ń ṣojú Iran fúnra wọn, ìyẹn ẹ́mbásì wọn ní Nàìjíríà níbí, jáde nìyẹn. Wọ́n ní kí Ọlọ́run gba gbogbo wa lọ́wọ́ apurọ́mọ́ni tún tako ní o. Wọ́n ní orúkọ àwọn Israeli yìí rèé. Wọ́n ní kò sí bí Iran yóò ṣe máa ṣe agbódegbà fún afẹ̀míṣòfò ní Nàìjíríà, nígbà tó ṣe pé Iran fúnra ẹ̀ ń jìyà lọ́wọ́ Israel tí í ṣe bàbá àwọn afẹ̀míṣòfò, tó jẹ́ iye àwọn èèyàn wọn tí wọ́n ti pa níbẹ̀ kò lóǹkà rárá ni. Àwọn ẹ́mbásì Iran ní kò sí ohun méjì tó ń bí àwọn Israeli yìí nínú jù nígbà tí ogunlọ́gọ̀ àwọn mùsùlùmí jáde ní Nàìjíríà tí wọ́n ń fi ẹ̀hónú hàn, tí wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀ pé inú àwọn kò dùn sí bí Israel àti Amẹ́ríkà ti ṣe pa olórí orílẹ̀-èdè Iran pẹ̀lú àwọn mínísítà àti àwọn olórí ogun tó yí ká lásìkò tí wọ́n ń ṣe mítìnì ní Tehran tí í ṣe olú ìlú ilẹ̀ Iran lọ́wọ́. Wọ́n ní bí àwọn mùsùlùmí ti ṣe wá jáde ní Nàìjíríà, tí wọ́n jáde ní Àbújá, tí wọ́n jáde ní Èkó, èyí tó fi ìwà àbòsí tí àwọn Israeli ń hù àti Amẹ́ríkà hàn, tí wọ́n sì rí pé àṣírí àwọn ń tú sí gbogbo ayé lọ́wọ́. Ohun tó jẹ́ kí wọ́n sáré wo ọ̀rọ̀ tí àwọn lè sọ tí yóò kó gbogbo ayé lọ́kàn sókè nìyẹn. Wọn ò sì rí ohun méjì wí ju kí wọ́n ní Iran ló ń ran àwọn afẹ̀míṣòfò Nàìjíríà lọ́wọ́ lọ. Wọ́n ní irọ́ ni o, kò sóhun tó jọ bẹ́ẹ̀ o, àwọn ò mọ kinní kan nípa ẹ̀ rárá ni. Nígbà tí ọ̀rọ̀ bá jáde báyìí, tàbí tí ogun bá ń lọ ní orílẹ̀-èdè kan tàbí láàrin àwọn orílẹ̀-èdè méjì, ohun àkọ́kọ́ tí yóò sọnù níbẹ̀ ni òótọ́ ọ̀rọ̀, torí èèyàn kò ní gbọ́ òdodo ọ̀rọ̀ mọ́. Ẹ ò ní mọ ẹni tó ń purọ́, ẹ ò ní mọ ẹni tó ń sọ òdodo nínú wọn. Israel sọ̀rọ̀, wọ́n ní Iran ń ran àwọn afẹ̀míṣòfò ní Nàìjíríà lọ́wọ́. Iran ní irọ́ tó jìnnà sóòótọ́ ni, ká lè èèyàn wá fẹ́ gbàgbọ́ nínú wọn. Ohun tí ìwádìí ọ̀rọ̀ náà fi yẹ nìyí o. Béèyàn bá wádìí
yóò mọ̀ bóyá Iran ló dá àwọn afẹ̀míṣòfò sílẹ̀ ní Nàìjíríà tàbí pé ọ̀kan pàtàkì nínú àwọn alátìlẹ́yìn àwọn afẹ̀míṣòfò ní Nàìjíríà ni. Báwo ni Israel yóò ṣe dìde gìjà tí yóò pa ẹrú irọ́ tó tó báyìí mọ́ Iran? Àbí ṣé Israel ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé Iran ń ṣe bẹ́ẹ̀ ni? Kí ni ò jẹ́ kí wọ́n ti sọ ọ́ láti ọjọ́ yìí wá tí wọ́n bá mọ̀ pé Iran lọ̀gá àwọn afẹ̀míṣòfò Nàìjíríà? Bó bá sì jẹ́ Iran mọ nǹkan kan nídìí ọ̀rọ̀ yìí, kí làwọn náà jáde tí wọ́n ń parọ́ fún? Ṣáá ìwádìí ti fi hàn o pé láti sọ pé Iran ò mọ kinní kan lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò ní Nàìjíríà, ìyẹn kì í ṣe òótọ́ o. Ó lè má jẹ́ àwọn ni wọ́n bẹ̀rẹ̀ tàbí àwọn ni wọ́n dá a sílẹ̀ tàbí kí wọ́n má mọ ibi tí ọ̀rọ̀ náà ti ràn dé. Àmọ́ níbẹ̀rẹ̀ àwọn kinní yìí, orúkọ Iran wà níbẹ̀ dáadáa. Ọkùnrin kan wà nílẹ̀ tiwa níbí, Ibrahim Yakubu Ezakzaki ni wọ́n ń pè é. Zaria ni wọ́n ti bí ní 1953. Ọmọ ọdún 73 ni. Kéwú níbẹ̀rẹ̀ ayé ẹ̀, ó sì kéwú náà dé góńgó kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ tíṣà tó sì wọ ilé ìwé tí wọ́n ti kọ́ lédè òyìnbó. Lẹ́yìn náà ló wọ yunifásitì Ahmadu Bello ní Zaria níbẹ̀. Ní yunifásitì yìí ni Ezakzaki ti di nǹkan o, nítorí òun lolórí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ mùsùlùmí níbẹ̀. Àwọn wàhálà tí wọ́n sì fà níbẹ̀ sì le débi pé títí dòní yìí lóòótọ́ ni Ibrahim Ezakzaki jáde ní yunifásitì Ahmadu Bello yìí. Àwọn aláṣẹ iléèwé náà kò fún un ní sàbúkẹ́ẹ̀tì pé ó jáde ìwé lọ́dọ̀ àwọn o. Ìdí ni pé àsìkò náà ni àwọn alákatakítí ẹ̀sìn kan gbàjọba ní orílẹ̀-èdè Iran. Alákatakítí ni wọ́n pè wọ́n nítorí wọn ò fẹ́ ohunkóhun tàbí ẹ̀sìn míì ju Islam lọ. Ẹnikẹ́ni tí kò bá sì ti gbà bẹ́ẹ̀, ọ̀tá ni wọn yóò mú. Bẹ́ẹ̀ Islam tí wọ́n tún le díẹ̀, Islam kàn ń pa ni, tipátipá lóru fi ké. Ariwo tí wọ́n ń pa ni pé kò sí ẹ̀sìn míì tàbí ìjọba kankan níbikíbi lágbàáyé tó gbọ́dọ̀ ju Islam lọ. Sharia ni ìwé òfin kan ṣoṣo tí gbogbo ayé sì gbọ́dọ̀ máa lò, nítorí ẹ̀sìn àti ìlànà kan ṣoṣo tí gbogbo ayé gbọ́dọ̀ fọwọ́ sí nìyẹn. Ohun tí wọ́n ń pè ní Iran Revolution nìyí, nítorí ìdùnnú ló jẹ́ pé àwọn ẹlẹ́sìn náà lé ìjọba tí wọ́n pè ní ìjọba àwọn kèfèrí tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀ lọ. Àwọn sì gbàjọba, wọ́n sì fi Ayatollah Ruhollah Khomeini ṣe olórí wọn, ẹni tí gbogbo ayé ń pè ní Ayatollah Khomeini. Òun sì ni olórí Iran láti oṣù kejìlá ọdún 1979. Láti ìgbà yìí ni wàhálà ti bẹ̀rẹ̀ láàrin Iran àti àwọn alámúlégbè tí wọ́n jẹ́ mùsùlùmí bíi tiwọn o, nítorí pé ọ̀nà ẹ̀sìn Iran yìí ṣe àjòjì díẹ̀ lójú àwọn náà. Wọ́n sì ka ẹ̀sìn náà sí akatakítí àti fífipá múni sin Ọlọ́run. Lára àwọn tó jẹ́ kí ọ̀rọ̀ náà di ìjà láàrin Iran àti Iraq rèé, tí ọ̀rọ̀ náà kan Amẹ́ríkà pàápàá. Lára àwọn tó sì jẹ́ kí àwọn Israel náà di ọ̀tá wọn nìyẹn. Alákatakítí ẹ̀sìn ni wọ́n ka Iran sí. Kódà Iran àti Saudi kì í ṣe ọ̀rẹ́ ara wọn o, torí àwọn aláṣẹ Iran nígbàgbọ́ pé àwọn tí wọ́n ń ba ẹ̀sìn Islam yìí jẹ́ Saudi Arabia ní aṣáájú wọn. Ìjà rẹpẹtẹ wà láàrin Saudi àti Iran tí àwọn èèyàn Iran kò sì lọ sí Mecca nígbà kan fún bíi ọdún 3. Iran rí ara wọn bí ibi tí wọ́n ti gbé ẹ̀sìn Islam ga pátápátá jùlọ ní gbogbo ayé àti ju àwọn orílẹ̀-èdè Lárúbáwá tó kù lọ. Ohun tí ọ̀pọ̀ èèyàn sì ṣe ń pè wọ́n ní alákatakítí rèé tí wọ́n sì máa torí ẹ̀ jà. Ìlànà ẹ̀sìn tí àwọn ń ṣe ní tiwọn yìí àti bí wọ́n ti ń sìn ni wọ́n ń pè ní Shia àbí Shia. Ìyàtọ̀ díẹ̀ náà ló wà láàrin ìlànà ẹ̀sìn àwọn Shia àtàwọn tó kù. Ìyàtọ̀ náà sì ni pé àwọn gbàgbọ́ pé Ànábì àtàwọn èèyàn ìdílé ẹ̀ nìkan ni wọ́n gbọ́dọ̀ máa ṣe olórí Islam. Àwọn náà sì ni gbogbo mùsùlùmí gbọ́dọ̀ máa tẹ̀lé. Wọn ò gbọ́dọ̀ tẹ̀lé lára àwọn ọmọlẹ́yìn Ànábì bíi Abubakar, Umar àti Usman. Ali nìkan tó jẹ́ bí Ànábì tó yàn fúnra ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé láàrin wọn. Ìyàtọ̀ náà ò jù bẹ́ẹ̀ lọ báyìí o, ṣùgbọ́n ó ti di nǹkan ńlá torí ẹni tí ò bá tẹ̀lé ìlànà náà bíi pé kì í ṣe mùsùlùmí ní lójú àwọn aláṣẹ ilẹ̀ Iran. Ìyẹn ló sì jẹ́ ẹni tó bá jẹ́ olórí ẹ̀sìn náà ní ìmáàmù àgbà lọ́dọ̀ tiwọn. Òun sì ni aláṣẹ gbogbo ìjọba
bó tiẹ̀ jẹ́ pé yóò yan ẹnìkan síbẹ̀ tí wọn yóò máa pè ní olórí orílẹ̀-èdè. Síbẹ̀ Ayatollah ní gbogbo agbára wà lọ́wọ́ ẹ̀. Ipò tí Ruhollah Khomeini wà rèé kó tó kú ní 1989 tí wọ́n sì fi Ali Khamenei tí àwọn Amẹ́ríkà àti Israeli ṣẹ̀ṣẹ̀ pa lọ́sẹ̀ tó lọ lọ́hùn yìí rọ́pò ẹ̀. Àsìkò tí gbogbo léyìí ń lọ ní 1979 ní Iran tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọ̀ǹpá yìí, àsìkò náà ni ọkùnrin tí à ń pè ní El-Zakzaky ń ṣe olórí àwọn ọmọléèwé mùsùlùmí ní Ahmadu Bello University. Nígbà tó sì rí ohun tó ń ṣẹlẹ̀ ní Iran yìí, ó ní ohun tó yẹ kí Nàìjíríà náà máa ṣe nìyẹn. Bó ṣe yẹ kí wọ́n máa ṣe Islam Nàìjíríà nìyẹn. Òun lòun náà bá gba Iran lọ láti lọ mọ bí wọ́n ti ń ṣe é. Lọ́rọ̀ kan, láti ìgbà náà ni El-Zakzaky ti mú ẹ̀sìn Shia yìí wọ Nàìjíríà. Láti orí àwọn ọmọléèwé ní Ahmadu Bello ló sì ti bẹ̀rẹ̀ kó tó wá di pé ó dá Islamic Movement of Nigeria tó sì jẹ́ Shia ní ìlànà mùsùlùmí tiwọn. Láti ìgbà tí El-Zakzaky ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí ní wàhálà ti dé ṣá o, nítorí kò sí ìjọba kan tí kì í kò lójú. Ohun tó sì máa ń wí náà ni pé àfi tí wọ́n bá fi ṣàríà ṣèjọba Nàìjíríà nìkan ló lè rọgbọ. Ṣé ohun tí àwọn Khomeini fi gbàjọba lọ́wọ́ àwọn olórí Iran tẹ́lẹ̀ nìyẹn? Òun náà ti gbé ìwé òfin Nàìjíríà sí gbangba rí tí òun àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ sì dáná sun. Ìjà àgboro lóríṣiríṣi ló sì máa ń jà, torí ó máa ń sọ pé kò sí ìjọba kankan ní Nàìjíríà o. Òun ò ní gbàgbọ́ pé ìjọba kan wà ní Nàìjíríà nítorí òfin àwọn òyìnbó là ń lò, òfin àtọwọ́dá lásán. Òfin kan ṣoṣo tí a lè lò ní òfin ṣàríà, èyí tó jẹ́ òfin Ọlọ́run. Nídìí èyí, gbogbo ìjọba ló ń tì í mọ́lé tí wọ́n ń sọ sẹ́wọ̀n, ó sì ti ṣẹ̀wọ̀n bí ọdún 10 lápapọ̀ iye ẹ̀wọ̀n tó ti nìkan ṣe. Shehu Shagari ló kọ́ láàmẹ́wọ̀n ní 1980 lẹ́yìn ìjà ẹ̀sìn burúkú kan tí wọ́n jà. Nígbà tí Muhammadu Buhari dé gẹ́gẹ́ bí olórí ìjọba ológun, ó sọ El-Zakzaky sẹ́wọ̀n. Bẹ́ẹ̀ náà sì ni Ibrahim Babangida, bẹ́ẹ̀ ni Olúṣẹ́gun Ọbásanjọ́, bẹ́ẹ̀ ni nígbà tí Buhari tún gbàjọba gẹ́gẹ́ bí olóṣèlú títí di bí ọdún 2022 ni wọ́n sì ń ju ọkùnrin náà sẹ́wọ̀n. Àmọ́ ohun tó wá burú níbẹ̀ ni pé bí wọ́n ti ń jù ú sẹ́wọ̀n yìí, bẹ́ẹ̀ làwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ń pọ̀ sí o. Alákatakítí sì ni gbogbo wọn. Paríparí ẹ̀ ni pé bí wọ́n ti ń ṣe èyí náà ni orílẹ̀-èdè Iran ràn wọ́n lọ́wọ́ nígbà tó jẹ́ níbẹ̀ ni ìlànà ẹ̀sìn wọn yìí ti wá. Ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn tó súnmọ́ El-Zakzaky gan ni Muhammadu Yusuf. Muhammadu Yusuf yìí ló dá Boko Haram sílẹ̀ o. Nínú ìjọ Shia yìí ló wà tẹ́lẹ̀, òun àtẹni tó padà di igbákejì ẹ̀ Abubakar Shekau. Nígbà tíjọba pa Yusuf tí Shekau gba ipò olórí Boko Haram, ní náà túbọ̀ ń le sí i ni. Ní gbogbo ìgbà náà ni ìrànlọ́wọ́ sì ń wá láti Iran fún wọn. Nínú oṣù kẹwàá ọdún 2010, àwọn custom ìyẹn àwọn aṣọ́bodè lẹ́kọ̀ọ́ dá ọkọ̀ ojú omi ńlá kan dúró. Ìbọn, rọ́kẹ̀tì, bọ́ǹbù àtàwọn ohun ìjà olóró burúkú míì ló kúnnú ẹ̀ fọ́fọ́. Àbújá ni wọ́n sọ pé wọ́n ń kó kinní ọ̀hún lọ. Nígbà tí wọ́n sì tún di ibi tí ọkọ̀ ojú omi yìí ti wá, wọ́n rí i pé láti ìlú Tehran, olú ìlú Iran ni, àti pé àwọn ohun ìjà burúkú tó wà nínú ẹ̀ yìí, àwọn nǹkan ogun tí àwọn Hizbah ti lò tẹ́lẹ̀ láti fi bá wọn jagun ní Israel ní 2006 ni. Àwọn agbófinró Nàìjíríà mú àwọn 4 lórí ọ̀rọ̀ yìí, àmọ́ ẹ́mbásì Iran lọ̀gá wọn sá lọ, bẹ́ẹ̀ ni wọn kò sì ṣe rí i mọ́. Bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn tí wọ́n mú yìí ti ṣiṣẹ́ ní rédíò Tehran, ìyẹn rédíò ilẹ̀ Iran, rí dáadáa. Ìwádìí tú àṣírí sá pé láti Iran ní àwọn ohun ìjà yìí ti wá, Àbújá ni wọ́n sì ń kó o lọ lọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò. Bóyá ìjọba ló wá kó o ránṣẹ́ tàbí àwọn ọmọ ẹgbẹ́ míì ní ilẹ̀ Iran níbẹ̀, ìyẹn ni kò sẹ́ni tó mọ pàtó ẹ̀. Nínú oṣù kejì ọdún 2013, àwọn agbófinró Nàìjíríà rí àjàalẹ̀ kan. Àwọn ìjọba ilẹ̀ Iran ni wọ́n ń kówó kalẹ̀ láti fi ṣàkóso ẹ̀, bó tiẹ̀ jẹ́ olórí àwọn Shia ní Ìlọrin ni wọ́n fi ṣe ọ̀gá níbẹ̀. Àjàalẹ̀ yìí ni wọ́n ní àwọn fẹ́ fi máa dààmú àwọn èèyàn ńlá ní Nàìjíríà. Àwọn bíi Ibrahim Babangida, Sultan Sokoto, aṣojú ilẹ̀ Saudi Nàìjíríà àti àwọn aṣáájú tí wọn ò bá ṣe Islam bó ti yẹ kí wọ́n ṣe é. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì fi ń ṣọ́ gbogbo àwọn iléeṣẹ́ tàbí àwọn tó bá jẹ́ ti Amẹ́ríkà ní Nàìjíríà
kí wọ́n lè kọlù wọ́n nígbàkigbà tí wọ́n bá fẹ́. Ohun ìjà olóró wà níbẹ̀ rẹpẹtẹ. Ẹni tí wọ́n fi ṣe olórí àjàalẹ̀ yìí, yunifásitì Khomeini ló lọ ní Iran. Bẹ́ẹ̀ ló tún lọ sí Iran láti lọ kọ́ nípa bí wọ́n ti ń lo ìbọn AK-47. Ní Iran ló sì ti gba owó láti dá àjàalẹ̀ náà sílẹ̀. Eléyìí kì í ṣe àwáwí o, ìwádìí ìjọba Nàìjíríà fúnra wọn ni. Pẹ̀lú gbogbo eléyìí, yóò ṣòro láti sọ pé Iran nípasẹ̀ Al-Zakzaki kò mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí. Bó tiẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe kó jẹ́ ọ̀tọ̀ ní ohun tí Al-Zakzaki rò pé àwọn tí wọ́n fẹ́ ṣe Islam lọ́nà ṣíà làwọn yóò jọ máa ṣe, tí wọn ò mọ̀ pé kí náà yóò wá di ohun tí yóò máa mú ẹ̀mí lọ bẹ́ẹ̀. Àmọ́ àwọn tí wọ́n ń fi ohun ìjà olóró àti bọ́ǹbù pẹ̀lú rọ́kẹ̀tì ránṣẹ́ sí àwọn ìgìrìpá mùsùlùmí wọ̀nyí, àwọn ò lè pé àwọn ò mọ ohun tí àwọn fẹ́ kí wọ́n fi kí náà ṣe. Bẹ́ẹ̀ rí sì wà nílẹ̀ pé àwọn kinní yìí ń wọ Nàìjíríà láti Iran ni. Ohun tí aṣojú ilẹ̀ Ísírẹ́lì ní Nàìjíríà ṣe sọ pé àwọn Iran ló nígbọ̀wọ́ àwọn afẹ̀míṣòfò ní Nàìjíríà nìyẹn. Eléyìí yóò fi hàn pé àwọn aráàta ti bá wa lọ́wọ́ sí kinní yìí tipẹ́tipẹ́ o. Níbi tó sì dé yìí, àfi tí a bá ń tanra wa, kinní náà ti fẹjú gan-an. Àfi kí Ọlọ́run kó Nàìjíríà yọ lọ́wọ́ ogun àwọn afẹ̀míṣòfò àgbáyé yìí o. Ọláyíwọlá Alága ló ń ṣe àtúpalẹ̀ àti àyẹ̀wò ọ̀rọ̀ àwọn ọmọ ogun afẹ̀míṣòfò pẹ̀lú orílẹ̀-èdè Iran àti Ísírẹ́lì, tó sì ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.